Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ẹ mọ̀ wípé mo ti sọ fún wa wípé jedejede lèmi, kì í jẹ́ kan kó dákẹ́. Ẹlẹ́ẹ̀kẹta nìí. Ẹ wá nǹkan kẹ́ fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Bóyá ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ wò mí nì tàbí ẹ̀ ń bá mi bọ̀ wá. Tó, orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tí inú èèyàn bá sábà máa gbóná, pàápàá jùlọ bóyá obìnrin tó bá ti fẹ́ra kù tàbí tí bá ń wá kí ọlẹ̀ ayọ̀ kó sọ nínú òun, tó yẹ pé inú rẹ̀ ó sá máa gbóná sáá. Ẹ rí pé ẹlòmíì tí oyún bá ti dúró sí lára, tó bá ti fẹ́ra kù, kò ní pẹ́ inú rẹ̀ ó máa gbóná. Gbìyànjú kó ṣe kinní yìí, torí tí inú bá ń gbóná, a máa ba oyún jẹ́. Ṣàdédé lobìnrin náà ní ọ̀rẹ́ jẹ́ lójijì. Ẹ lọ bá mi wá ewé rinrin tẹ́ ń wò yìí. Ṣé rí àwọn ẹ̀kọ́ ewé mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ dákọ fún yín lónìí? Láì pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ìkọ̀ọ̀kan nínú wọn ó ṣe iṣẹ́ tá à ń wí yìí. Àmọ́ àwọn bàbá wa lóríta ibì kan tó bá jẹ́ pé inú gbígbóná yẹn ó ti pọ̀ jù fẹ́ni náà, pé ó ti pẹ́ lára ẹ̀. Ẹ bá ti mú ewé rinrin yìí, ewé tó gbajúmọ̀ káàkiri ni. Ẹ wá wá ewé amúnútutù. Amúnútutù oríṣi méjì ni, ìkan pupa, ìkan funfun. Èyí yòówù tẹ́ bá rí nínú méjèèjì ẹja. Pẹ̀lú ewé jẹ́njókòó, òun náà ní jẹ́wé jókòó jẹ́. Ẹ wá ja mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Ẹ gbó dáadáa, ẹ gbó dáadáa, ẹ gbó dáadáa fún mi gbó. Ẹ wá sẹ́. Ẹnikẹ́ni náà kò gbé sínú fìrígò tá ń pè ní fíríjì. Ẹni kó máa mú. Ní agbára Ọlọ́run, inú gbígbóná yóò sì di ohun ìgbàgbé. Ògùn yìí dájú, ṣùgbọ́n agbára Ọlọ́run ó tún dájú jù lọ. Ọlọ́run ọba ló lè wé, òun ló lè gbò. Ó fi kẹ́ wa ní láti lè máa fi ṣe ìwòsàn ara wa. Ẹ lọ ṣe kọ̀nà yín lówó kankan. Owó kankan kọ̀nà. Ṣùgbọ́n tó bá kàràǹgídá pé ibi tẹ́yìn wà, ìkan péré lẹ rí nínú ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ gbó, kẹ wá fi oyin sí i. Oyin gidi kẹ fi sí i. Ẹ máa mú ní àárọ̀, ẹ máa mú ní ọ̀sán, ẹ sì máa mú lálẹ́ kẹ tó sùn. Tó, orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo sọ yìí mo dúró ná. A tún máa pàdé ní ọjọ́ mi, ọjọ́ rẹ. Ìtọ́jú ara ńlá ni ewé àtìgbò. Bóyá obìnrin tó ti wọlé ọkọ tipẹ́ tí ò tètè fẹ́ra kù, tàbí nǹkan kan ṣẹlẹ̀ tí ń ṣe ìdènà. Bóyá omi ara ọkùnrin tó lóyìnbó ń pè ní sperm, ó wà watery, ó sàn ni, àbọ̀ lámi ni, àbí ọkùnrin tí ó lè ṣe déédé, ẹ kàn sí wa. Àwa náà kọ́, Ọlọ́run ni. Àbí ìbéèrè sí nípa ìrìn àjò ayé ẹni. Kò ṣe ìgbà tí ẹ bá ṣubú o, ká tó máa wẹ́ni tí ó gbé dìde o. Èèyàn máa ń ra ayé gbé fún rẹ̀. Ìwọ náà ra ayé gbé kọ́ ọmọ èèwọ̀ tí ìṣẹ̀dá rẹ̀ fẹ́, kọ́ ọmọ ohun tí ẹlẹ́dàá rẹ̀ ò fẹ́, o lè mọ ohun tó yàgò fún àti ẹni tó súnmọ́. Ẹ gbọ́, ẹ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Ẹ jẹun fún yín nọ́mbà yìí kẹ́ mọ́ ọ́dọ̀. +2348032983298 +2348032983298. Ẹ gbà kan sí +2348133155111 +2348133155111. Ṣé tẹ́ bá ti pe nọ́mbà yìí direct tí ò ti lọ,
mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ó yẹ jẹ́ n fún yín nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 5465 1928 +229 5465 1928 ẹgbàá kan sí +229 5465 1929. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp Nàìjíríà. Ẹ wá gbọ́ o, ẹ dákun mọ̀ ń wá ìwé kíní kan bó mo ti lè rí, má béèrè ẹ̀ lọ́wọ́ mi ní dán lóhùn o. Ka iṣẹ́ kan bọ́ọ̀lù tilẹ̀ láṣẹ ìní dán lóhùn o. Ṣùgbọ́n ìwọ tó bá wà nínú private group ọláǹfààní àti bí mi torí pé owó ni wọ́n ń sanwó bẹ̀. Kí ni mo pè é? Owó ni wọ́n ń sanwó ibẹ̀. Ìwọ tó fẹ́ wọ bẹ̀ 10,000 ló sanwó bẹ̀. Ìwọ tó wà ní Benin dí mi ló sanwó bẹ̀ tí ṣe 10,000 CFA. Èyí ó sì wá sanwó owó yìí tí ó béèrè tá a ní dá lóhùn. Ìwọ kan tó kó kabẹ́ ilé rẹ̀ ọ̀hún gọ́gùn nǹkan ọwọ́ á ní kí mi ọmọ adá lóhùn. Bí wọ́n bá gọ́ èmi ọ̀gọ́ bọ́ bá sì gbọ́n jù mí lọ èmi náà gọ̀ bẹ́ẹ̀. Tó bá gbọ́n jù mí lọ ò lè gọ̀ tó mi. Òmùgọ̀ a sì máa ṣàgbà ọlọ́gbọ́n mo sì jẹ́nu torí òmùgọ̀ a máa yí ọlọ́gbọ́n mọ́lẹ̀. Mo wí fún yín o, má pè mí o. Ẹjọ́ èkú ọ̀bọ̀ ẹjọ́ ṣé má pè mí o, ìní dán lóhùn. Bóyá àwọn iṣẹ́ ta ti fi kalẹ̀ ti pẹ́ kò sí àǹfààní fún ọ láti ṣe èyí yòówù tó bá bẹ̀ wá àbọ̀ ṣe. Tó tàbí bóyá àwọn nǹkan tí a kó kalẹ̀ tá ń tà ìyọnu ni atúndè ní aporó ọ̀fà ní nǹkan oríṣiríṣi ní tùràrí ni tó bá bẹ̀ wá àbọ̀ ṣe. Àbá ti lè sanwó rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ yóò yẹ wá kò ní yé ẹ lẹ́. Níbo lọ́dọ̀ mi ní Nàìjíríà tó bá ti dé Kòròdú garage wọ́n mọ́tò ti ń lọ Báyẹ̀kú kò ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà níbẹ̀ lọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà. Ṣùgbọ́n nínú orílẹ̀-èdè Benin ọba ti dé Gàkàn kò tẹ́ dé Gàkàn ibi tí tó ti ń ta mọ́tò lẹ́yìn ọjà dé Gàkàn ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Bákan náà ní Côte d'Ivoire ọba ti dé sódè sí Makassi Àbòbò kò jù bẹ́ẹ̀ lọ ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Agbára Ọlọ́run nínú oṣù kẹsàn-án ẹ̀yin èèyàn tẹ́ wà ní Abidjan ẹ jẹ́ ká pàdé ní sódè sí Makassi Àbòbò yóò yẹ wá kò ní yé ẹ lẹ́. Dá fẹ́ Ọlọ́run ó ṣe dá fẹ́ Ọlọ́run ó lè jìnnà sí wa. Tó ọ̀dà o ó dìgbà kan náà ire o ire kàbìtì nílé wa.